gbogbo àgbáláyé òun lẹ́ ń gbọ́ lẹ́nu mi yìí o kò sí kankan láàrin wa mọ́ o a ti foríjì yẹn pápátá yẹn àti dáríjì o Ọlọ́run bá wa dáríjì àwa náà gbogbo àwa tí àwa náà ń bínú káàkiri àgbáláyé dákun àfọlọ́ǹbẹ̀yìn ẹja jẹ́ ó tán kó parí so ọmọ ìyá wa náà ni a lè rí ti síbi kankan àwọn onígbàgbọ́ wọn ní Olúwa kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe pé kó ronú kí wàá dà. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Èkó ni mo wà tí mo ti gbọ́ pé wọ́n sọ yí pé wọ́n tún gbé lọ kóòtù on behalf kéèsì títí tèmi a sì ti dáríjì gbogbo wa ti dáríjì àti panupọ̀ pé a ti dáríjì nígbà tí mọ̀mọ́ rẹ̀ ti wá so èyí tí mo kọ́ra wá gẹ̀ẹ́tì nígbà tí mo pe lọ́ọ̀yà ni pé wọ́n nígbà táwọn ti gbé kéèsì wọ kóòtù ọ̀rẹ́ díẹ̀ tẹ́lẹ̀ pé adájọ́ béèrè fún náà ni bíbèrè tó béèrè fún làwọn fi gbé lọ sí kóòtù ẹnìkan kan ò sí nǹkan kan pẹ̀lú ọmọ yẹn mọ́ kọ́ sí inna Allaha ghafurur rahim kò sí nǹkan tá a fẹ́ gbà ń bẹ̀ so ìyá tó bí tó yẹ pé àwa náà nírú ẹ̀ níyà ó ti wá bẹ̀ wá kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí kó dàbí wọn bẹ̀ wá gan so tiwa ni pé ká yànda èèyàn ká ṣó bẹ́sìn wá ṣe rí ilé tá a sì wọ́n ti bẹ̀ wá kí la tó wá fẹ́ gbà lẹ́yìn ẹ̀bẹ̀ so ẹ̀yìn bá ní nǹkan kan papọ̀ rárá mọ́ so gbogbo rúmọ̀ tí bá ń lọ so ilé ẹjọ́ ló béèrè fún gẹ́gẹ́ bíi pé wọ́n ti tẹ́ńdà ọ̀rọ̀ rẹ̀ síwájú jọ́ọ̀jì tẹ́lẹ̀ náà so ọ̀rọ̀ kóòtù yìí dẹ̀ sí ọ̀rọ̀ bíi agboolé tí wọ́n sọ pé a ti parí ẹ̀ ó ti tán so dọkumẹ́ntì ni àbí kan fáìlì ìwé kan síwájú jọ́ọ̀jì tí jọ́ọ̀jì ó fi mọ̀ pé nǹkan yìí ti tán lóòótọ́ àwa la fẹ́nu sọ fúnra wa so ọmọ kì í sọ̀rọ̀ ọ̀nà agboolé ni ọ̀rọ̀ yẹn so ọ̀rọ̀ mi ò ní gùn púpọ̀ mi bá ní nǹkan kan papọ̀ rárá nínú ìjà àti dáríjì yẹn inna Allaha ghafurur rahim so àwa náà bímọ so ọmọ wa ó sì sọ̀rọ̀ wọn ó jáde wọn ó káàkiri àgbáláyé àwa náà yìí ń káàkiri àgbáláyé so ilẹ̀kùn sí lọ́rọ̀ ó níwájú lẹ́yìn so kò sẹ́ńtílẹ̀kùn lè mú lọ́wọ́ o kò sí ẹ̀dá náà láyé ẹni tí ó sọ pé mo perfect láyé mo ò lè fẹ́ ṣọ́ ẹ kán má rí ẹ mú nínú ọ̀rọ̀ nínú ìṣe kò sọ́nà tán lè gbà kò sọ́nà tó bó o ṣe lè perfect ọ̀rọ̀ tó bá pẹ́ ẹ̀mí pé a fẹ́ ṣọ́ ẹ a fẹ́ mú ẹ làwọn yẹn bá ní sí ẹ o ò lè safe àwọn bàbá wa nílọrin máa ń kọrin kan abalaye ni wọ́n ní kò sẹ́ni tí ò lè sì ṣe kò sẹ́ni tí ò lè sì jẹ kò sẹ́ni tí ò lè sì wí kò sẹ́ni tí ò lè sì sọ àyàfẹ́ ni Ọlọ́run bá fi ṣọ́ ẹ̀ṣọ́ ṣe bóun náà ló sì lè síra gbogbo wa ti dáríjì o gbogbo wa ti dáríjì yẹn tó tẹ̀ ti mú ìyá tó bí ìdìde wá látò dídí Ìbàdàn wá sí Ìlọrin bẹ̀ yẹn kò sí kankan tó kù mọ́ o àfẹ́ tí ò bá níyà àbí tó níyà tó ń sọmọ rẹ̀ nìkan ló kù gbogbo àgbáláyé ti dáríjì gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí àti dáríjì so kò lẹ́sẹ̀ kan níwájú wa mọ́ kò lẹ́sẹ̀ kan níwájú wa mọ́ nítorí pé ilé ẹjọ́ yìí ṣe agboolé òun ló fi rí báwọn a dẹ̀ ti sọ̀rọ̀ pẹ̀lú àwọn lọ́ọ̀yà èmi ti pè wọ́n lánàá nígbà tí mo gbọ́ lẹ́kọ̀ọ́ bí pé kí ló tún dé wọ́n ní ṣé olùwàbí bí ó ṣe lọ náà nù pé ọ̀rọ̀ ilé ẹjọ́ ni kì í ṣe ọ̀rọ̀ ẹnìkankan yín ilé ẹjọ́ ó dẹ̀ ní procedure ẹ̀ tí mo gá wa àmọ́ nípa òfin so àwọn tó ń mọ̀ òfin náà sínú so àwọn lọ́ọ̀yà wa wọ́n ti ṣiṣẹ́ lórí rẹ̀ pé táwọn lọ́ọ̀yà rẹ̀ tó bá ti kọ ìwé báwọn sí ní kọ́kọ́ wíhùn tó bá ti dé ní kóòtù àwọn oníkàntà rẹ̀ àwọn náà support tiẹ̀ náà ni ìbáwọn ṣe máa ń ṣe nǹkan lọ́dọ̀ táwọn nìyẹn gbogbo àgbáńláyé tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí wàláhì kódà mo ní kán wọ́n ra páàkì síbi kan kí n tó wọ flight ni ó ṣeé ṣe kí n má rí ọ̀rọ̀ yẹn sọmọ́ nínú flight mọ́ kó mọ́ lọ báyìí mo lè fẹ́ kó go live kí àwọn yẹn máa gbọ́ this is first time tí n go live fúnra mi èmi ò mọ̀ ṣe mo kàn ló kí n ṣe fúnra mi náà ní bá tẹ̀ so Ọlọ́run sì ni kó máa gbà ṣiṣẹ́ gbogbo èèyàn tí ẹ gbọ́ bọ́rọ̀ yẹn ti lọ lánàá kì í ṣe pé kéèsì mi tuntun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o kéèsì mi tuntun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o wàláì kéèsì mi tuntun kankan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o èyí tó wà nílẹ̀ òun náà ni nítorí pé a ti gbé ẹ̀hún ajá ìjọba tẹ́ bá ti dẹ́ sí yàn kẹ́ẹ̀kan ní ẹ̀ ń fẹnu sọ pé ó dúró wọ́n ń fẹnu sọ ìwé lẹ́ fi pè wọ́n pé kán bá yín gbẹ̀tọ̀ yín ìwé náà lẹ́ẹ̀tún kọ padà pé ẹ̀sìn kankan mọ́ ẹ̀ lè fẹnu sọ fún wọn pé ó ti tó ìwé la kọ ìwé la ẹ̀rí pé kí n ṣe kí mo èmi láti lẹ̀ ni mi ò establish case mi yẹn tí bá ṣe ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ mi fẹ́ máa repeat orúkọ ọmọ yẹn mọ́ kọ́sí tó bá ti ní ọ̀rọ̀ ti tán ẹja jó tán káwọn máa jẹ́ kí orúkọ ẹni tó ṣẹ̀yìn ń gbà kan kó mọ̀ tó máa jáde lórí ahọ́n yín mọ́ sórí nẹ́ẹ̀tì mọ́ tó bá ti ní nǹkan ti tán ó tán náà nìyẹn kò sẹ́ni tí ò lè rìn kò sẹ́ni tí ò lè sísọ kò sẹ́ni tí ò lè sí rìn ọlọ́mọdé á sí sọ kò sẹ́ni anything wọ́n ní mọ́ lámúyẹ̀ mú ti lámúyẹ̀ fún ti ẹni tí ò bá ti kú gbogbo ohun tí máa ń ṣèyàn láyé kò tí ì bọ́ fún oríire ò tí ì bọ́ fún ọ bẹ́ẹ̀ ìdàkejì náà ò tí ì bọ́ fún ọ ìsinmi ò tí ì bọ́ fún ọ bẹ́ẹ̀ ni wàhálà ò tí ì bọ́ fún ọ mọ́ lámúyẹ̀ fún ti wàláhì ní agbọ́n bá já o
gbogbo ẹ̀yin tí ẹ ti rí ọ̀rọ̀ yẹn sí pé gbogbo wọn ti yànda tẹ̀tún wá gbọ́ èyí tẹ́ gbọ́ lánàá yìí kì í ṣe pé a tún lọ tọ́jọ́ kankan gbé o rárá o wallahi billahi alladhi la ilaha illa huwal hayyul qayyum bí ọlọ́run ṣe dé láti mi mo fúyẹ́ púpọ̀ lẹ́nu púpọ̀ mo kí alájí wa tímọ́nì ọ̀rẹ́ mi tímọ́nì àwọn náà ń pè mí lọ́wọ́lọ́wọ́ báyìí tímọ́nì èèyàn dáadáa ẹni ọlọ́run nínú àwọn èèyàn gidi tí ń bẹ nínú ayé ni tímọ́nì wà ní Germany ní ṣubú láíláí. wọ́n padà fọmọ ẹ lẹ́nu lánàá. wọ́n máa filẹ̀ ó dàbí pé nǹkan tí ó ti wà nílẹ̀ tẹ́tẹ́lẹ̀ tá a ti sọ fún àwọn lọ́ọ̀yà wa tán ti gbé wọ kóòtù òun náà ni adájọ́ béèrè fún so òun kódà láìfù ní í ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí láìfù mo ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí mò ń sọ fún gbogbo ayé so a níjà pẹ̀lú ẹ o kò sí kankan máa di tán yẹn tó pé ìyá tó bí dédé ìyá mi ni so dédé ìyá mi ni ìyá rẹ o ìyá tó gbogbo ìyá lèmi dẹ gbogbo tí ń jẹ́ ìyá láyé ni mo respect gbogbo tí ń jẹ́ ìyá láyé mo respect kódà ìbá máa jẹ́ mùsùlùmí ẹ dákun gbogbo àgbáńlá ayé òun lẹ́ ń gbọ́ lẹ́nu mi yóò kò sí kankan láàrin wa mọ́ o a ti foríjì yẹn pápátá yẹn àti dáríjì o ọlọ́run bá wa dáríjì àwa náà gbogbo àwa tí àwa náà ń bínú káàkiri àgbáńlá ayé dákun àfọlọ́mbẹ̀yìn ẹjẹ́ ajé ó tán kó parí so ọmọ ìyá wa náà ni a lè rí ti síbi kankan àwọn onígbàgbọ́ wọn ní olúwa kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe pé kó ronúpìwàdà a nídìí láti jàjà kú lórógbó so ẹ dákun bí tèmi ti mọ́ bẹ́ẹ̀ nu o mi ò ní nǹkan kan tí mo tún bọ́mọ yẹn nímọ̀ o gbogbo wa láti ti fọwọ́ sí pé epo ti tán gbogbo àwa tí ó ṣẹ̀ gbogbo wa láti fọwọ́ sí pé ó ti tán kò sẹ́ni tí ó tún ní àṣẹ́kù kan sínú mọ́ kálukú náà bímọ náà wa náà bímọ náà ó ti ń lọ almost something days níbẹ̀ yẹn nísìn so kò dùn mọ́ kálukú náà àkàn lágbára lórí ẹ̀ mọ́ láti pé ká lọ mú kó ń bẹ̀ ni àfi pẹ̀lú òfin ilé ẹjọ́ yìí múyàn kéèyàn ní ẹ filẹ̀ ìfún ọlọ́pàá níbẹ̀ wò lásán wọn ò gbọdọ̀ múyàn gan ni ẹ lọbẹ̀ ẹ sọ̀nà àtẹ́kìn ẹ kọ̀wé tábàkàn ní nsọ ọlọ́pàá pé a fẹ́ sọ̀rọ̀ àádé nísìn ó lè tó ìmọ̀ gíríbì kẹ́ tó dé kì í ṣe pé mo tún ẹjọ́ mi gbé dìde o mi tún ẹjọ́ kankan gbé dìde mi sì tó bẹ́ẹ̀ láti tún ẹjọ́ kankan gbé dìde o torí pé wọ́n ti bẹ̀ wá ọmọ àlè náà sì máa ń bẹ̀ tí ì gbà ìlérí ibú ẹni tó ń rò pé ayé ti pin ayé ò tí ì pin ayé wà lórí ayé orí ìrìn láyé wà ẹni tí ò tí ì kú gbogbo ọ̀rọ̀ fẹ́ni gẹ́gẹ́ sí yẹyẹ o wàláì tàláì bó ṣe wáyé ara ní gbogbo ẹni tó jẹ́ ọmọlúwàbí pẹ̀lú bó ṣe wáyé àfẹ́ lérí ibú nìkan ló kù níbi tó wà yẹn ó máa dùn mọ́gẹ́rẹ́ ọlọ́mù ẹ̀mí ò sí níbi pé kéèyàn rí ìnira tí ẹ bá ti bẹ̀ mí lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí ó ti tán àgàgà obìnrin bá ti sọ fún mi pé ó ti tán fún gangan àfáàyà ẹjọ́ tán kódà kó má tó ọjọ́ orí ìyá yẹn tàbá ti ń pè yẹn ní ìyá nìyá ń jẹ́ o àwọn òrìlà díbí mọ́ a lè lóyún nísìn kódà yẹn bá jẹun látọ̀ nísìn tí yẹn jẹun kan nísìn tí ó tètè pọ́ọ̀jì tí ó ń jẹun tètè wálẹ̀ nísìn ní aró mọ̀ nìyẹn pé inú mi ríbi mí kátó pé ẹni tí ń lóyún sínú respect wà fún ìyá o respect tó ga ó wà fún ìyá o respect tó ga gan ó wà fún ìyá tí ìyá bá ti lọ́wọ́ sí nǹkan kan gbogbo ẹni tí bá ń jẹ́ ọmọ lágbàlá ayé ó gbọ́dọ̀ rí pé ìyá nìyá ń jẹ́ o respect ńláńlá ló wà fún ìyá o tí ìyá bá ti sọ pé ó tó fún nǹkan ọmọ gbọ́dọ̀ yóò tó o kì í sí ìyá tó bí ọ̀nìkan ni mò ń wí o àwọn náà lóyún wa o àwọn náà tọ́ wa o àwọn náà fún wa lọ́mú o àwọn náà tá a bá soríire òfo tí wọ́n ní bàbá tún lè ẹni tó ń pè bàbá ó tún lè rí ibi pẹ́ sí ìyá ò lè rí ibi kankan pẹ́ ọ̀rọ̀ ọmọ sí o bàbá tún lè bí ẹlòmíì o tí ọmọ kan bá pàdánù ayé ẹ̀ àbí bàbá ò jèrè ẹ̀ ó lè jèrè ẹ̀ lọ́dọ̀ ọmọ míì tí ẹlòmíì bí fún ṣùgbọ́n ẹni tá bá ń pè ní ìyá ò rí ibi pẹ́ sí o ìyá ò rí ibi pẹ́ sí o òfo tí ọmọ bá fi lè ṣòfò ìyá àwọn ò jèrè náà nu bàbá tún lè jèrè níbòmíì yóò níbòmíì tó ti jèrè jọjọ ọmọ tó ṣòfò òun náà lọ so torí ẹ̀ èmi respect ìyá gan so àti pé kí lọ́jọ́ orí tiwa náà kí làwọn gan jẹ́ we are nothing so wọ́n bọ́ ànábì wọ́n yasọ ànábì wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ ànábì wọ́n ká ànábì lẹ́yìn ọ̀kan ó tún ní Allahumma hidi qawmi fa innahum la ya'lamun so who am I ta lèmi jẹ́ tí wọn ò lè bú mi ta lèmi jẹ́ tí wọn ò lè sọ̀rọ̀ sí mi so they can abuse me anywhere but ẹ wọ́n bà mí lórúkọ jẹ́ òun la jà fún torí ọjọ́ ọ̀la ni torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tiwa náà ni gbogbo kálukú náà tó jábí amọ ẹ bá wa consider ọ̀rọ̀ yẹn torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tiwa náà nígbà tó máa ń sọ pé àdúrú mi mo ṣe irú nǹkan tó sọ pé mo ṣe yẹn tí mi ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ káàtẹ̀ ní tí yẹn ṣe ni sẹ́wọ̀n pé ìwọ̀n ọ̀gá èmi tí mo ṣe náà fi kàn mí wọ́n tí mi ì dẹ̀ ṣe bẹ́ẹ̀
so pẹ̀lú gbogbo bí mo ṣe ń làkàkà tí ń sá káàkiri ayé tí mo ń build ara mi kalẹ̀ pé tọ̀ tí yẹn bá tiẹ̀ kú tí ò sí bọ́dì lórí ilẹ̀ mọ́ orúkọ ó ṣẹ́kù orúkọ tó ṣẹ́kù náà ni wọ́n ti ń bàjẹ́ yẹn òun la fi bínú ìdíkí bí i nǹkan ṣe pẹ̀lú Azeez mọ́ wàláhì ó ti tán yanyan gbogbo ohun tó ṣẹlẹ̀ lánàá yẹn in tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ni in tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ni in tí ìwé tán ti kọ síwájú judge síwájú kóòtù ni so wọ́n dẹ̀ láti lọ ṣe procedure rẹ̀ ẹ̀rọ káwé láǹṣẹ́ adájọ́ ẹ̀sìn ìsìn mọ́ṣẹ́ mọ́yà ṣe àwọn lọ́ọ̀yà wa tí a gbà àwa náà la gbà wọ́n àwọn dẹ̀ ti gbéwèé síwájú adájọ́ judge ó sì béèrè fún pétọ̀ kéèsì tẹ́gbẹ́ síwájú mi ń kọ́ so náà fi ní kán lọ gbé wa lánàá yẹn so wọ́n sì ti ń tẹ̀ ọlọ́run jẹ́ ó gba títẹ̀ ọlọ́run kó mọ́sà foríjà wa náà gbogbo àwa tí a rí bó ṣe lọ lánàá yẹn bó ṣe lọ náà nù àwa la pẹjọ́ yẹn àmọ́ àti ìgbé kó lé ẹjọ́ akànfẹ́nu sọ ní gbangba ta ẹnu yẹn sì kọ́nà fi ń ṣe nǹkan lọ́dọ̀ àwọn kílọ̀kọ̀ rẹ̀ tí ń jẹ́ àwọn amòfin ìyẹn láti tún kọ̀wé sí wọn náà ni so wọ́n dẹ̀ ti sọ bí wọ́n ó ṣe ṣe fún wọn pé kí lọ́ọ̀yà rẹ̀ kan kọ nǹkan kan ìmọ̀ ṣe pé kíní kan fáìlì bill application àbí kí wọ́n pè kán dẹ̀ ní kó máa lọ lórí títí tọ̀dọ̀ mi náà so assalamu alaikum warahmatullahi wabarakatuh èmi ní ọmọ yín náà pè ní Sheikh Labeeb Lagbaji so mi ò jáwó mi ò sì ṣe kankan mọ́ ó ti tán yẹnyẹnyẹnyẹn kọ́ta ó ti tán o jazakumullahu kulla khairi gbogbo abiyamọ ayé tí ẹ̀yin náà tẹ́ ń wo bó ṣe ń lọ ọlọ́run ní jẹ́ kí àwọn ọmọ tiwa náà kan kó sínú wàhálà ọlọ́run bá ṣàánú òun náà yóò fi ẹ̀mí àwọn màmá rẹ̀ àti àwọn òbí rẹ̀ àtàwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n kan ṣe wàhálà lórí rẹ̀ láyà balẹ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil orí ni mo wà àwa ń rí bí lọ à ń rí bí bọ̀ so òun wà lójú kan ọlọ́run tó òun náà lẹ́jọ́ fún freedom salamu alaikum warahmatullahi wabarakatuh. This is OĽUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.